kínní àwọn obìnrin kọ́nà sábà máa ń sọ ni ọkùnrin ò sábà ń sọ bẹ́ẹ̀. Àwọn obìnrin ni wọ́n máa ń ní èèyàn tí àwọn bá ti rí ejò táwọn bá ti rí ọkùnrin ìṣe làwọn ó pa ọkùnrin táwọn ó fejò lẹ̀. Èṣù ń tàn yín. Ṣé ejò ló máa sùn tì? Ejò ló máa fún ẹ lóyún ló máa sọ ẹ́ dàbíamọ? Wọ́n rí kinní kan téréjè tètè. Àtọkùnrin àtobìnrin ló ń ṣaburú. Gbogbo èèyàn tí Ọlọ́run dá sóyé wa báyìí ló ní tẹ́ndẹ́nsì àti ṣe tí ọ̀dà. Ọkùnrin náà lè sọ bẹ́ẹ̀ pé tóun bá róbìnrin tóun bá rí kinní kan. You see, tó bá ti ní bitterness nínú ọkàn, èèyàn tí ọ̀dà náà lọ́mọ bá pàdé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣé gbogbo èèyàn tí Ọlọ́run dá ló ní Adamic nature pé láti ṣe tí ò dáa? Tọ́rọ̀ mi yé báyìí ní ìsìn. Torí ẹ̀ was it John náà ló sọ pé that I must decrease and you must increase, talking to Christ, pé kí Ọlọ́run pọ̀ sí nínú òun kí òun wá mọ́ kéré sí, meaning that nature human nature tí gbogbo èèyàn níyẹn kó mọ́ dínkù nínú òun kí Christ wá mọ́ pọ̀ sí. That means the more of God téèyàn ní ló máa determine dáadáa tẹ́niyẹn lè ṣe. Bí Ọlọ́run bá ṣe pọ̀ sí, bí ẹ̀mí Ọlọ́run bá ṣe pọ̀ sínú èèyàn, ìní dáadáa èèyàn ó ṣe pọ̀ sí. Ẹni tí ò bá lẹ́mí Ọlọ́run tí ò ní bẹ̀rù Ọlọ́run, aburú púpọ̀ nírú ẹni yẹn lè máa ṣe. He said that you must increase but I must decrease. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń hùwà abú yìí, ìmínú yín ti rí pọ́n ń hùwà abú tẹ́lẹ̀ kó tó sọ pé dandan láò fẹ́ tẹ̀lé. Ọmọ bá dàgbà tí wọ́n ní ọmọ kọ wá ń lé yín, ṣéjò lọ máa wọṣọ sí lọ́rùn tó máa gbáṣọ sí lọ́rùn tí ó wọ̀ tẹ̀lé ọrí lé yín. Mo béèrè wò. The same àwọn ọkùnrin tẹ́ níbẹ̀ bá rí lẹ́pa fejò lẹ́yìn yet ẹ kó nù lé wọn. Bó bá lọ tẹ́ẹ̀rí tó tẹ̀lé nìkan ẹ fẹ́ lè mọ̀ ṣù ara pé ó ti lọ wọ́n ti gbà kò wálé kò ṣe kinní kan o. Bẹ́ẹ̀ sì jẹ́ pé tí wọ́n bá léjò wà nù yàrá kan sóòrè nù yàrá òun ó rè jókòó bẹ́ẹ̀ yóò fi relaxed. Mo béèrè wò. Ṣé ejò ni ó mọ̀ dún ọ? Ejò ni ó fún ọ lóyún? Mo béèrè wò. Kẹ́yé tanra yín kẹ́ mọ̀ sọ̀rọ̀ tó nítumọ̀ lẹ́nu, kẹ́yé já àwọn ẹ̀tàn gbangba, àwọn ẹ̀tàn èṣù kó yé mú ìmọ̀ sọ̀sọ́kú sọ mọ́. Lọ́dún tí mo rè sí ìjọba tí wọ́n nílùú pé kinní náà máa ń sìn bẹ́ẹ̀ o. Local government kan wà ń bẹ́ẹ̀ o. Lálànà Brangba náà tàn náà kinní. Mo dìídì ṣàdúrà ní pé Ọlọ́run má jẹ́ wọ́n gbé mi rí local government yìí tí ẹni ejò ní ń sìn o. Honestly, Onitsha mọ́ padà sí Onitsha ní àwàdà gbé mi sí rọ̀dùn o. Ṣé tán bá sọ fún ẹ pé ejò wà níbì kan só lè lọ ọbẹ̀? Yẹn máa sọ pé tán bá rí kinní kan sóto. Obìnrin ní èéwù abú. Ìkan kọ́ ló bímọ mẹ́rin tó jẹ́ pé kò sí tọkọ ń bẹ̀ wọ́n. Gbogbo èèyàn t'Ọlọ́run dá ló lè ṣaburú. That's why look out for qualities tó jẹ́ godly qualities nínú ayé èèyàn bí ìtọkùnrin ọ obìnrin. Ṣùgbọ́n kẹ́ mọ́ níbẹ̀ bá rí kinní kan tẹ́ réjò ẹ̀ ń tanra yín. Tọ́kọ bá kúrò lọ́dọ̀ ọkùnrin kan kì í sọ ọkùnrin míì náà lọ́fẹ̀ẹ́. Mo béèrè wò. Èèyàn tó ń dún ẹ tí inú ẹ̀ ń dùn tára ẹ̀ balẹ̀ àbòrò wípé ẹni tó jókòó sọ́dọ̀ ọkùnrin tó kọ́ ẹ̀ òṣìṣẹ́ òròpóbìnrin á dúró bí ilé ọkùnrin tó kọ́ ẹ̀ ò bá ṣiṣẹ́. Oko tó máa dó tó á fún ẹ l'oxytocin, á fún ẹ dopamine, á fún ẹ endorphin, á fún ẹ prolactin, melatonin, potassium, calcium, vitamin B12 gbogbo ẹ̀ ló wà nínú oko. Ìyẹn ṣé jò ló máa fún ẹ gbogbo yẹn? Kẹ́yé sọ̀sọ́kúsọ tí ò ní ìtumọ̀. Wò ó sórí má jẹ́ wọn ó kó bọ́ ọ. Tí ọkùnrin bá ní oko gidi lọ́wọ́ tó níwà gidi lọ́wọ́ tó lẹ́mìí Ọlọ́run, sọ̀rọ̀ mi ti yé ọ. Kò sí ejò kan tó fẹ́ fi compare ọkùnrin kankan. Ṣàlàyé mi yé ọ báyìí nísìn. Wọ́n jẹ́ wọn poison mind ẹ̀. Ìwọ ni kó rid yourself of all bitterness. Tó bá ti ní bitterness, àwọn ọkùnrin tán bitter náà ló mọ̀ bá pàdé tán tó mọ̀ add to your bitterness. Hatred, loss, strife, anger, gbogbo irú àwọn nǹkan yẹn once you have it in mind, people that will increase that thing in you in lọ mọ̀ rí because the bitterness is inside of you already. You understand? But when you rid yourself of all those excesses load, you understand? You will be okay. Wọ́n pé kọ́ mọ́ ní bá rí kinní kan tó rí kinní kan so tó bá rí ejò ló máa wọ́ tẹ̀lé ẹ tẹ́jọ́ mọ́ jáde tẹ́jọ́ mọ́ rìn kiri. Mo béèrè wò. Ẹni tẹ́ ẹ pélé tẹ́ níbẹ̀ bá rí ejò ẹ fejò lẹ́ ẹ pa yìí. Yẹ́ ẹ̀ tí ẹ kó nù lé ẹ. Bọ́ bá ní wọ́n fẹ́ yàwó lé ọ nísìn ọ lè mọ̀ ṣú ara the same person tó ọlọ́ọ̀fẹ́ rí.
jọ ṣé tó bá wà nínú yàrá tẹ́jọ́ wà ń bẹ̀ tẹ́nìkan lòun á mú wá gbénu yàrá òun kí wọ́n kó ń bẹ̀ ṣé ọ̀ ní sá kó ń bẹ̀ lójijì ọ̀ sá kú o àbí wọ́n bá lọ́kọ ẹ̀ wà nínú yàrá ò ní sáré lọ́ọ̀ bá ń bẹ̀. mo béèrè wò gbogbo figurative expression tí ò tiẹ̀ jọra wọn tí ò ní ìtumọ̀ lẹ́mọ̀ fi wéra wọn. wò ó mọ̀tàn rẹ̀ mọ̀jẹ̀ wọn tàn jẹ o ọkùnrin ò burú sọ́rí ọba àrùn ọkùnrin dáa ìwọ ni kó la ojú ẹ lẹ̀ gbogbo qualities tí ó mú kí o ní good thought good mindset lèèyàn máa fọkàn sí tó bá ti jòkó kalẹ̀ tó ọlọ́run wẹ́ni tí ọmọ kówó fún ọ máa padà ní problem tó jòkó kalẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ tó ń wólùtọ́jú ọ máa ní problem. then gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá empathy tẹ́ máa ń wá sympathy káàkiri ilẹ̀ n tí he ṣe fún ọ o ti rò fún bí wọ́n mọ̀ wípé ibi tó bá ẹni tó bá hùwà aburú síyàn tó bá ti lọ explain aburú yẹn séyàn míì ọ̀nà míì ló wá wá tá fi fìyà jẹ́ á dẹ̀ máa sọ fún ẹ pé ṣe bí lágbájá báyìí ló ṣe báyìí fún ẹ òun ò ṣáàṣì bẹ́ẹ̀ nǹkan tóun máa ṣe máa burú jù ní tóun máa ṣe lọ empathy nìwọ dẹ̀ ń wá tó fi sọ fún your own motive of telling him is that you are looking for empathy bẹ́ẹ̀ iṣẹ́ tí information yẹn á ṣe nínú ọkàn ẹni yẹn will be against you èèyàn tó ló ń fẹ́ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ tó wá réyàn míì ìyẹn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kò ní fún ẹ lówó á máa sọ fún ẹ pé ṣe bí lágbájá ló ṣàn gbowó lọ́wọ́ ẹ̀ téèyàn kan bá fẹ́ fi ṣoògùn owó tó fẹ́ gbé gbọ́ ọ̀sẹ̀ lé ẹ lórí tó escape tó wá ń lọ sọ fẹ́nìkan pé lágbájá fẹ́ fi ṣoògùn owó ìgbà tó bá dọ́dọ̀ yẹn ìyẹn ò ní fi ṣoògùn owó bẹ́ẹ̀ gbogbo owó ẹ̀ ló máa gbà á máa sọ fún ẹ pé ṣe bí lágbájá ló ṣàfẹ́ fi ṣoògùn owó òun ò ṣàfẹ́ ṣoògùn owó èèyàn tó fẹ́ tó nà ẹ̀ tó lù ẹ̀ tó lù já ẹ̀ tó lù gbogbo fámìlì yín tó wá réyàn míì tó wá lọ ro gbogbo ẹjọ́ tó rò fún un ìyẹn máa nà ẹ́ ni á dẹ̀ máa sọ pé ṣe bí fámìlì ẹ̀ òun ò ṣàna fámìlì ẹ̀ òun ò ṣàna yá ẹ̀ ṣe bí wọ́n nìkan lòun ṣàna ṣe bí lágbájá ló nà ẹ̀ tó nà yá ẹ̀ mẹ́ ẹ ṣe bóun ò dẹ̀ nà yá ẹ̀ ń ti ń tòun ṣe bí wọ́n nìkan lòun nà so gbogbo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ àwọn necessary information tẹ́ máa ń give out òun ló máa ń mú káwọn ọkùnrin yẹn kan tó multiply ìyà from fry pan to fire because of the bitterness tẹ́ ṣì ní lẹ́mìí against the previous person èmi ò mẹjọ́ tí ò nítumọ̀ tẹ́ mọ̀ rò ẹ máa ní ẹ bá rẹ́kìnrin tẹ́ ẹ rẹ́jẹ ẹ pẹ̀kìnrin má dáhùn o sórí àwọn ọkùnrin àwọn ni wọ́n mú ayé dùn fún obìnrin bí obìnrin náà ṣe mú ayé dùn fún kíni fún ọkùnrin fi ọkàn ara ẹ balẹ̀ ọkùnrin dáa o tó bá rí ọkùnrin tó ní okó gidi lọ́wọ́ àwọn okó tó make sense ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn bá rọ́kàn tán rédíò àwọn ó péjọ ó fọkàn lẹ̀ wọ́n kó nù ilé ọkọ wọn tó kó ọkọ wọn bá dùn mọ́ táyé inú ilé rẹ̀ ò dùn sànjò kò bẹ́ẹ̀ bó bá tiẹ̀ láburú kan tó ń ṣe é fún wọn at least aburú yẹn ò tí ì kọjá àfaradà ó sì wà bíárébù fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rọ náà tiẹ̀ ń pa wọ́n mọ̀ ń fẹnu bá àwọn ọkùnrin jẹ́ ni àtọkùnrin àtobìnrin ní ń ṣaburú tìẹ́ ni kó oníkọ́lọ́run ó ṣe fún ọ wọ́n bọ̀ ọ́n dá sàkásà wọ́n bọ̀ ọ́n dá sàbú wọ́n bọ̀ ọ́n ní ẹ̀mí àìlẹ́mìí ìdáríjìn tó o bá ti lẹ́mìí àìlẹ́mìí ìdáríjìn yẹn unforgiveness yẹn ló máa push ẹ lọ sọ́dọ̀ àwọn wrong people ló máa attract to be candid. lọ́kùnrin tó bá ṣe pé kẹ́ ẹ̀ máa fi jò ẹ̀ mọ̀ fi jò wé ó complete woman being lẹ́mọ̀ fi jò oró ejò gan sọ́ọ̀lẹ̀ gbé dúró bá rí kìnnì tẹ́rẹ́jẹ yán pẹ̀kùnrin yán fi jù lẹ̀ bẹ́ẹ̀ wọn kò kó nù ilé ọkùnrin míì bá tiẹ̀ fẹ́ ṣe kó lọ bí orí tí wọn gbáǹgì kó mọ̀ wálé wọn rojọ́ ẹni wọn ọmọ rí gan wọn fẹ́ pàdé ẹ lọ́nà rojọ́ fún un pé n tó ṣe fún rí wọ́n sì mọ̀ complain pé báwọn bá rí jò àwọn làwọn ó pa àwọn ò fi jù lẹ̀ ìwọ ìṣe fọwọ́sọ fẹ́ jòkó mú relé yín kó ló ti mọ́kọ dé gbòrògbòrò gbọ́mọ̀ dá ní tiẹ̀ o ọkùnrin dáa sóòkàn tí ẹ̀ rí ọkùnrin tí wọ́n bá ní ìwà tán tó ní okó gidi lọ́wọ́ mọ̀jẹ̀ tán o gbogbo wa bú tó bá ń wù tètè wá wọ́ ẹ̀ bọ́lẹ̀ kálukú ní ó lò wá rẹ̀ bó bá sọ ọkùnrin náà ní ọ̀dà òun náà ní ó lò wá rẹ̀ bó bá sọ obìnrin ní ọ̀dà obìnrin ní ó lò wá rẹ̀ èèyàn tí ń ṣe dáadáa sí ọ tí wọ́n ń fa burú reply ẹ̀ sórí jọ́tọ́ tẹ́ni ẹ tọ́lọ́run bá máa yọ ẹni kó nù wà burúkú rẹ̀ báyìí ọlọ́run ó yọ bí ẹni yọ jìgà báyìí bí ẹni tó ń yọ jìgà báyìí lọ́lọ́run ó sì yọ gbogbo tán rojọ́ ọbú ẹni tó ti dó ọkọ ẹ̀ nídàájí tó wá ń sọ fún ẹ pọ́kùnrin ò dáa kò ṣe kó kúrò ní ilé ọkùnrin hùn
àwọn òbòdájí tá a sọ pé òun ló tiẹ̀ mọ́ make sense tó ṣe pé ìgbà yẹn ni àwọn sex hormones máa ń wà ní peak of secretion tán ti dóra wọn tán ti gbádùn ara wọn táwa dé tata máa sọ fún ẹ pé tó bá ti rédíò ṣe ni kó pọkùnrin kó fi jùlẹ̀ ìsọkúsọ ẹ̀tàn gbangba wọ́n dáhùn tí ẹ o ṣe àdúrà sọ̀lọ́run lókè wọ́n rè dókò lẹ́gà tọ́ba tí ìní ọkọ o but don't let them gbin iró burúkú sínú ọkàn rẹ má jẹ́ wọn ó gbin iró burúkú sínú ọkàn rẹ fi ọkàn rẹ balẹ̀ sọ̀rọ̀ mi ti ń yọ ní ọ̀sọ̀kùn tí ọ̀dà o but get rid of all of those bad expressions ìní máa ń kó bọ́n o mẹ́rin bó ti jẹ́ nù so kẹwàá òkè Ọ̀yọ́ Model Alternative Therapy ẹ kàn sí wọn fún àgbo tẹ́ bá nílò àgbo then YSR Company Presence and Honey Paint àwọn ni wọ́n produce àwọn ọ̀dà ẹ jẹ́ kí a kàn sí àwọn náà fún àwa tá a bá wà lóṣùgbò àti agbègbè rẹ̀ àwa tá a bá sì sí lóṣùgbò àti agbègbè rẹ̀ ẹ já pé nọ́mbà YSR Company so that wọ́n máa lè fún wa ní description location wọn ní ìlú tá a bá wà bẹ́ẹ̀ ni ẹ má fi ọkùnrin wé ejò kankan o ẹ bá rí jù tẹ́lẹ̀ kan ní ẹ ti dé wọ́n ń tàn yín ó bá rọ́kọ̀ ẹ̀ ń lé ò ní fẹ́ ní mental problem ò ní fẹ́ ya wèrè ó béèrè wò ọkùnrin tí ò ní wálé tẹ́mọ̀ ẹlòmíì ò fẹ́ ní mental problem ẹlòmíì bá rọ́kọ̀ ẹ̀ tí ń bẹ́ nìkan rojọ́ ẹjọ́ náà ń rò lásán báyìí ó lè máa tọ́ ara ń bí ó náà rò sí bẹ́ẹ̀ wọn ò sì fẹ́ràn wọn bá réjò àwọn ni wọ́n pa wọn ò fi jù lẹ̀ irọ́ ọ̀bù dáàbọ̀ jàre.